ó ní ṣé àwọn ò lè máa wọn ìjọba lépè kẹ́ wọn lépè wà o kí ló ṣe lára gbogbo nǹkan tí ó ṣe iná ni ó jẹ ọ̀dà tẹ́ bá wọn lépè ṣé jẹ́ńbẹ̀ abẹ́ẹ̀ ni jẹ́ńbẹ̀ bàbá ń bá dákẹ́ mo nítorí tí èpè yín bá mú pẹ̀lú àṣẹ Allah yín náà gbà bẹ̀ bàbá ní bẹ́ẹ̀ ni òkè tẹ́ bá ṣàdúrà fún tó bá mú ńkọ́ láwọn jẹ́ńbẹ̀ ẹ mú kanu méjèèjì bàbá ẹ ṣe ọba pa fóònù níbi tí wọ́n ti lọ ṣiṣẹ́ hajj tó ẹ pé àdúrà lọ ẹ̀ka máa ṣe ń bẹ̀ ọmọ nàìjíríà wà á dé Mẹ́kà yóò máa ṣépè fún ìjọba ara tí nàìjíríà ò fi tòròdò nínú o ibi tọ̀wáàfù èpè ní ọmọ ẹsẹ̀ fún ìjọba táwọn yẹn ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah ya rabbana àwọn tí ń ṣèjọba àwọn májà dé bá wọn lé ẹ̀dọ́ kí ni wọ́n ṣe fún yín. So ó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n wọn kẹ́ dàgbà ni torí pé àgọ́ ọmọdé orí tó bá gbé pè náà lẹ́ẹ̀ máa fi yanjú gbogbo ẹ̀ ẹ ń ṣépè fúnra yín náà nítorí pé tí olórí bá rí ṣe látàrí àdúrà tẹ̀ ń ṣe fún ẹ̀yin náà ó rí gbádùn tí ó bá rí ṣe látàrí èpè tẹ̀ ń ṣẹ́ ẹ̀yin náà ó rí nira torí ẹ̀ ká máa wá pé kíjọba dàrú ká máa pé káwọn kan gbàjọba àmì péyàn ọgbọ́n ni o àmì péyàn ọgbọ́n ni ẹ̀yin náà ti rí láfíríkà wa nísìn àwọn ìlú kan àwọn sọ́jà ti gbàjọba wọn báyìí báàrí kan rí arí Niger arí Burkina Faso arí Mali arí Guinea Conakry àwọn sọ́jà ti gbàjọba ṣé n tán fẹ́ ti bọ́ sí báyìí torí Islam ọ̀faramọ́ kẹ́ máa ti tẹ̀ gbàjọba kọfaramọ́ wọ́n tún gbàjọba ń Gabon gbogbo ẹ̀ náà ṣe ń tàǹfẹ́ ọmọ sí nítorí pé àwọn èèyàn èrò wọn kúrú nígbàrà tó máa ti gbọ́ pé wọ́n gbàjọba wọ́n máa dunnú ẹ lọ bí wọ́n lẹ́yìn oṣù kan kí lẹ rí nìsí àwọn tó máa pé àná tó dájò nílọ so eléyìí túmọ̀ sí pé àìní farabalẹ̀ ìwà ń wára ní jẹ́ kó máa lọ digun pé àwọn fẹ́ gbàjọba ọ̀dà ṣé ìtọ́lú àṣọ nísìn àwọn bí ìjọba democracy tí wọn ò lo ṣẹ̀ríà náà ni bẹ́ẹ̀ ni gbà tó ti jẹ́ pé àwọn náà ní ìṣèjọba so Islam náà ní faramọ́ pé kẹ́ ẹ lọ máa digun pẹ́ gbàjọba torí tẹ́ ẹ bá lẹ́ẹ̀ digun gbàjọba nísìn tágbára yóò bá ká ńkọ́ kí ló ṣẹlẹ̀ ẹ̀yìn ọ̀kọ̀ọ̀kọ̀ lọ wọ́n pa yín pàkópa ẹlẹ́kejì wọ́n wá rí i pé àwọn ẹni tó digun páwọn fẹ́ gbàjọba àwọn mùsùlùmí ni kí ni wọ́n ṣe wọ́n fúnlẹ̀ mọ́ àwọn mùsùlùmí díẹ̀ sí síbẹ̀ rẹ̀ sìn sí tẹ́lẹ̀ sá nísìnyí ó di pé ẹni tí wọ́n bá bí dakọ́ lọ mọ́ṣáláṣí lọ́wọ́ ọ̀gbọ́n ṣé wọ́n lọ wọ́n sọ pé wọ́n tún jáde dúnà fi sabilillah bí àwọn wàhálì kan ó tó bẹ́ẹ̀ tó eléyìí túmọ̀ sí pé ẹni tó rójú ní wá àìrójú Islam ọ̀faramọ́ wọ́n bá máa lo democracy wọ́n máa lo gbogbo ẹ̀ tó má lọ dìtẹ̀ pọ̀ fẹ́ gbàjọba Islam ọ̀faramọ́ nítorí pé Islam ó fẹ́ràn pé kọ́ ọmọ tìra rẹ lọ bá parun àbíta ní gbọ́dọ̀ apẹni lójú ọdẹ apààyàn ìwọ́n gbé pọ̀pá Fúlàní lọ àwọn wá ń bẹ nínú bàálù F-16 olùkọ́ ẹ̀má Sukhoi 35 làwọn wà tẹ́kítọ́ bá dúró láti rubí tó dúró láti rubí ṣékò àgbà kò tẹ́ ẹ̀ jìnà wọ́n rọ̀ mú abẹ́ẹ̀rí nǹkan mẹ́ọ̀ ọ̀rá lọ padà ọ̀rá lọ kó gbogbo orú àwọn iṣu gbígbẹ táwọn Yorùbá máa dì mọ́rùn pé àfọ̀sẹ̀ kan ó ṣe rẹ̀ so eléyìí túmọ̀ sí pé máa wá rẹ̀ Islam ọ̀farama
jábọ̀ ti ṣe jẹ́ mẹ́rin.